ibi tó rí mi ó ti sùn kẹsẹ̀ ní mọ́sá ìgbéǹde bẹ̀ orí mi jẹ́ ń bá gbẹ́ pé orí mi jẹ́ ń bá gbà mú jẹ́ ń rájẹ́ fi jẹun jẹ́ ká jẹ́ òfin lẹ́ẹ̀mí ṣe bùgbé ibi tẹ́gbẹ́ mi bá ti ń ná owó mọ̀jẹ̀ ń bá wọn ná ojú ń bẹ̀ mọ̀jẹ̀ ká yóò fẹnu ẹ̀gàn sọ̀rọ̀ mi gbogbo tí n bá ti dáwọ́ mi lé jẹ́ kó yọrí sí rẹ̀. ẹ kú ìjókòó gbogbo ọmọ kóòtù òjíire o nílé lóko lókè òkun adé orí part 2 ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ part 1 ẹ wá gbọ́ part 2 adé orí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́ládé tọ́fadé rẹ̀ tọrẹ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́lọ́run ṣèlẹ̀kùn fún ọ̀la ìlẹ̀kùn ẹnu ọ̀nà rẹ̀ ọ̀là àgbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ òfin dáná obìnrin fadé orí rẹ̀ tọrẹ wá ń wọlé oníṣègùn káàkiri ọ̀rọ̀ ògùn kọ́ ìwọ lọ fadé orí ẹ̀ tọrẹ adé orí ọ̀rẹ́ ló kó bẹ́ẹ̀ lòmíì ìfẹ́ ẹnu ló sì kó bẹ́ẹ̀ lòmíì tí fadé orí rẹ̀ tọrẹ ǹjẹ́ ọmọ pé ìwà á máa ba ògo jẹ́ ìwà ń gbà ní kì í jólógo orógo rẹ̀ lò ìwà gbà ní àmọ́ amúnifògo ẹni tọrẹ ìwà nígbà míì a sì máa múni àchífù gbogbo ohun téèyàn lérò pé òun lè ní láyé wàá gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́lọ́kọ lè ó ní ọkọ gidi kọ̀mọ̀kẹ́ ọkọ kọ̀mọ̀dádì wá sí dáadáa lẹ́dẹ́ kọ̀mọ̀ aṣọ ọkọ ọ̀fọ̀ kọ̀mọ̀ bẹ́ẹ̀ dá kọ̀mọ̀ kàárò gbogbo oúnjẹ tọkọ ọba jà ní Shoprite bọ́kọ ọba fọṣọ àní ẹ̀ pé dry cleaner kìí ṣe pé ẹ lè pé dry cleaner ṣùgbọ́n ìwọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa bọ́kọ ẹ̀ fọṣọ tọ́jú ilé dúró tọkọ rẹ nígbà ṣòro ìwọ ọkọ wọn náà mọ̀ fún ìyàwó rẹ̀ má sọ ìyàwó ẹ̀ dẹrú ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀fẹ́ àgbéga fún ìyàwó rẹ̀ ní sọ ìyàwó ẹ̀ dẹrú ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí kò yẹ kó rí bẹ́ẹ̀ wàá gbọ́ o arábìnrin kan bẹ ó lówó lọ́wọ́ ọkọ ẹ̀ náà lówó ọwọ́ á ní ọ̀rẹ́ ọmọbìnrin yìí ní ọ̀rẹ́ a máa ròyìn rẹ̀ fún ọkọ rẹ̀ ó ní ọkọ mi ọ̀rẹ́ mi yìí èèyàn dáadáa ni ìgbà táwọn jọ wà ní skul ọmọ ọbẹ̀ ó ṣe ìyáláyà ọbẹ̀ ọmọ ìpa àtọ́jú ilé kì í rojú ìwà rẹ̀ dáa ó ní kọ́rẹ́ òun àmọ́ wá kí òun lé tọ́rẹ̀ bá ti wá ọ̀rẹ́ ni ó ní kọ́ dáná ọkọ ti máa dùn ọbẹ̀ ọwọ́ rẹ̀ tọkọ bá ti jáde tó lọ bí iṣẹ́ yóò tún ra yàrá ọ̀rẹ́ rẹ̀ ṣe yóò tún yàrá ọkọ rẹ̀ ṣe yóò tún gbogbo inú ilé ṣe yóò sọ fọ́rẹ́ rẹ̀ yóò ní kókó àwọn aṣọ wọn tó dọ̀tí kókó tọkọ rẹ̀ kókó tiẹ̀ náà wá ikú ń kó fún ń bá a fọ́ wàá gbọ́ ọkọ tún kọ́ ilé síbòmíì ilé tọkọ kọ́ síbòmíì ńbẹ̀ níyà ọkọ wà wọ́n wá lọ ṣe kíní kan bẹ́ẹ̀ lọ́jọ́ kan nígbà wọ́n lọ ṣe kankan bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀wá lè lọ ọ̀rẹ́ tó jẹ́ ìyàwó bàbá olówó kò lè lọ ó wá pe ọ̀rẹ́ mi jọ̀ọ́ lọ bá mi dáná fún bàbá alágbájá lọ́hùn àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ wọ́n bọ̀ wá wọ́n dé láti òkè òkun wá lọ bá a dáná fún wọn kó bá mi tọ́jú wọn dáadáa ọ̀rọ̀ gbọ́ lọ ó tọ́jú oúnjẹ ó ṣe gbá ó ṣàwò fún wọn ó ti ń kó lé bẹ́ẹ̀ ló ń kóde ìyá ọkọ ló pe ọmọ rẹ̀ ó lára àbúlé léyìí ọlọ́rẹ̀ ìyàwó òun ni ó ní ọmọ dáadáa léyìí fẹ́ ọmọ yìí fún mi ó wù mí kó fẹ́ ọmọ yìí ọ̀rẹ́ ìyàwó àní kó fẹ́ ọmọ yìí àwọn ọ̀rẹ́ ọkọ náà fọwọ́ sí pé ìyàwó rẹ̀ tó kúkú fẹ́ ọmọ náà gan-an àkúmọ̀bówó ní ń gba lórí ni èyí àti dáná fún yàn kì í lè dáná yóò ní Shoprite ní káwọn ti lọ jẹun gbogbo ara ní ròun sámọ̀ ọ̀rẹ́ fẹ́ ọkọ rẹ̀ ọfẹ́ ọ̀rẹ́ rẹ̀ níyàwó ẹ ń sọ pé ọkùnrin yẹn ọ̀dà ẹ ń wí bẹ́ẹ̀ ń dá lẹ́bi ìwà ni ẹ ń pọ́ lójú kòkòrò ìwọ náà tó òjò lójú kòkòrò ọ̀túnmọ̀ pẹ̀lú bí ọ̀sẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ mẹ̀nàkàyè ọ̀pọ̀lọpọ̀ ló ní adé orí ṣùgbọ́n fadé orí rẹ̀ tọrẹ fẹ́ lómi
ọ̀rọ̀ rẹ o fẹ́ni tó lọ́gbọ́n ìyàwó tọ́jú ọkọ rẹ̀ nílé ẹ̀yin ọkọ yìí náà tọ́jú ìyàwó yín ó rí ìyàwó rẹ̀ oníyàwó rẹ̀ ọ̀kàwé àbí òun mà tírìtì rẹ̀ ṣùgbọ́n gbọ́ ojú rẹ̀ ká tó lè dà síta tán ìyàwó lọ pàdé aláàánú wọ́n tọ́jú rẹ̀ wọ́n pọ́líṣì ẹ̀ tán àwọ̀ rẹ̀ jáde àbígbà ìyàwó rẹ̀ kúrò ní ilé rẹ̀ iṣẹ́ ọ̀lọ́ déédé ọjà ọ̀lọ́ déédé gbogbo ṣe tí gbogbo tí ìyàwó rẹ̀ ń bọ kọ́ fàánú ilé ẹ̀sìn dé ẹni tí ọ̀yẹ́ kó rí ọfín wọ́n tẹ́jú ọlá ẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn mi gbogbo káàárọ̀ òjúre gbogbo bí tẹ́tù máa gbé tò yìí ayé òní jẹ fògo yín tọrẹ o ẹni ẹlẹ́ni òní jèrè sí ọwọ́ yín o lágbára ọlọ́run gbogbo ohun tẹ́ ń fẹ́ yóò tó yín lọ́wọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ́kọ ńlé adé orí yín kò ní ju tẹni ẹlẹ́ni gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ́ sì ní aya rere lọ́ọ̀dẹ̀ ilẹ̀kùn ẹnu ọ̀nà yín tí ṣèyàwó yín èṣù òní fọ́ èṣù òní là á gbogbo wa a máa bára wa gbé lọ títí láé ire o ire kàbìtì orúkọ mi ni Lukman ọmọ àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà akíbà mọ̀ ẹ bá ní ìdìrànlọ́wọ́ wa bá lórí ọ̀rọ̀ ìṣòro pé bóyá ìtọ́jú àrùn ara àbí sí ọlọ́dẹ́dẹ́ àbẹ́ tí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín ẹ pè wá á dá yín lóhùn àmọ́ ẹ sanwó o ẹ bá ìfẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ fẹ́ máa gbọ́ àwọn nǹkan ọlọ́gbọ́n báyìí ẹ darapọ̀ mọ́ wa ṣùgbọ́n á rẹ́gísítà nọ́mbà yín ni o pẹ̀lú 1000 naira tẹ́ ẹ bá ti sanwó àlè háàdì yín sínú ẹ ire o ẹ ń béèrè pé bo ni mò ń gbé Nàìjíríà náà ni mò ń gbé ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ìlú Ìkòròdú ni mò ń gbé lẹ́kọ̀ọ́ ẹ ń pẹ́ ń bo ní Ìkòròdú láti bẹ́ńsìn ẹ̀yẹn wọ mọ́tò tí ń lọ báyé kù ẹ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà àdírẹ́sì ẹlẹ́ẹ̀kejì láti Ìkòròdú garage ẹ wọ mọ́tò tó ń lọ sí báyé kù ẹ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà tí wọ́n oníṣòro ṣe o ire kàbìtì. ẹlẹ́dàá mi ṣàánú mi ibi tó rí mi ó ti sùn kẹsẹ̀ mi mọ́sá ìgbéǹdébẹ̀ orí mi jẹ́ ń bá gbẹ́ pé orí mi jẹ́ ń bá gbà mú.